ó ṣeé ṣe kí ìfẹ̀hónúhàn àti ìwọ́de ńlá èyí tí ò ní agbára kọjá sísọ kó má ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá láìpẹ́ yìí o, pẹ̀lú bí àpapọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè yìí ẹ̀ka tilẹ̀ Yorùbá ìyẹn National Association of Nigerian Students Southwest Zone D bí wọ́n má ṣe sọ̀rọ̀ síta o ipe àwọn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọ̀sẹ̀ méjì péré ìyẹn 14 days ultimatum láti wá nǹkan ṣe sí ìnira àti ọ̀wọ́n gógó tó gba gbogbo ìlú báyìí o. wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò bẹ̀rẹ̀ ìwọ́de àti ìfẹ̀hónúhàn ńlá tó ṣeé ṣe kó dojú ọrọ̀ ajé orílẹ̀-èdè ìbolẹ̀. kì í ṣe ìròyìn mọ́ pé látìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbàjọba lọ́jọ́ 21 oṣù karùn-ún ọdún tó kọjá tó sì tún kéde ìyọkúrò owó ìrànwọ́ epo yẹn tó lóyìnbó ń pè ní subsidy lórí epo pẹtiróòlù. ìní ìnira ńlá tí kò ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè má ti ṣẹlẹ̀ tó jẹ́ pé ojoojúmọ́ ìní nǹkan fi ń wọ̀n tó sì jẹ́ wípé ebi burúkú ló ń pa ọ̀pọ̀ ìdílé lásìkò tá a wà yìí, yàtọ̀ sí pé gbogbo ọrọ̀ ajé ìlú ń dorí kodò. yàtọ̀ sí eléyìí ètò ààbò tó ti fẹ́ mẹ́hẹ̀ láti nǹkan bí oṣù kan sẹ́yìn tí gbogbo ìjínigbé àti ìpànìyàn tó wà lágbára kọjá sísọ pàápàá nílẹ̀ Haúsá àti ilẹ̀ Yorùbá. ṣá o nítorí eléyìí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ Nàìjíríà ẹ̀ka tilẹ̀ Yorùbá National Association of Nigerian Students NANS wọ́n bá ti sọ̀rọ̀, wọ́n ti pe ìpàdé àwọn oníròyìn, wọ́n sì ṣe ìkìlọ̀ pé ẹ̀wò tó gẹ́ o ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ ilé ìkọjá ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì o, nítorí pé ebi kò mọ ẹ̀yà o, bíbi ṣe ń pa Yorùbá inú pa àwọn ẹ̀yà yẹn yòókù tí ò tíì sí àǹfààní kankan tí ìjọba náà ṣe fúnlẹ̀ Yorùbá. wọ́n ní báyìí àwọn ń ké sí pé àwọn yóò gbé ọ̀rọ̀ Yorùbá kúrò, àwọn yóò bẹ̀rẹ̀ ìwọ́de bí àwọn ò bá rí àyípadà láàrin ọjọ́ 14 ìyẹn ọ̀sẹ̀ méjì. wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ bí nǹkan bá sì wọ́n gógó tí owó ọjà ń fi ojoojúmọ́ gbó owó lórí tí àwọn oúnjẹ tó ń gbówó lórí táwọn èèyàn ò lè ra oúnjẹ mọ́, wọ́n ní àwọn yóò ṣe ìwọ́de lẹ́yìn ọjọ́ 14 lásìkò yìí o, tí ìwọ́de náà àti ìfẹ̀hónúhàn yóò sì fẹ́ dojú ọrọ̀ ajé orílẹ̀-èdè ìbolẹ̀. àwọn tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ láti ṣe ìkéde fúnjọba àwọn ni comrade Alao John, comrade Sanni àti comrade Sanni Sulaiman Olamide tí wọ́n jẹ́ akọ̀wé àti alákòóso ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ Yorùbá.